ṣíà tí mo ní kó o ṣíà kì í ṣe pé mo fẹ́ fi wá orúkọ àbí mo fẹ́ fi pa owó lórí social media. ṣe ti gbọ́ ó wà very mo fẹ́ ṣí wa important létí ni mo dẹ̀ fẹ́ rán wa létí kí gbogbo wa kí a lè mọ ibi tá a dúró dé ká mọ ibi tá a ti ń bọ̀ ká sì mọ ibi tá a ń lọ. ọ̀pọ̀lọpọ̀ wa ó ti gbàgbé a ò ronú nǹkan tó bí Yorùbá nation mọ́ o. àrò a ò ronú kí ló fà á tí Yorùbá fi láwọn ń lọ kúrò nínú Nàìjíríà. òun ni mo fẹ́ rán wa létí o nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìbò tó ń lọ tá a fẹ́ dì òun ni ọkàn gbogbo wa wà. ṣùgbọ́n ìdààmú àti wàhálà tó wà ńlẹ̀ tí a gbé tì sẹ́gbẹ́ kan tí ò dẹ̀ lè ṣaláì má wà a ò rántí ẹ̀ mọ́. gẹ́gẹ́ bí ìṣe wa nílẹ̀ Nàìjíríà tó bá ti dàsìkò ìbò a máa sáré lágbájá ló máa wọlé tàmẹ̀dù ló máa wọlé bó ti wà láti bẹ̀rẹ̀ nìyẹn. ṣùgbọ́n tí mo fẹ́ rán wa létí ni pé eléyìí yàtọ̀ o eléyìí tó ṣẹlẹ̀ yìí ó yàtọ̀. ara àwọn plan ìjọba amúnisìn láti máa kó wa kọ̀ǹtínù nínú oko ẹrú òun ni irú èyí tó délẹ̀ yìí. mo fẹ́ kí a rántí ní kété tí Buhari wọlé gbogbo ipò pátápátá tó jẹ́ ipò agbára òun ló fi àwọn Fúlàní sí o. bẹ́ẹ̀ni. pàápàá ipò security army police custom gbogbo ẹ̀. kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀? kì í ṣe pé torí káwọn èèyàn òun kan lè máa jẹun lásán o. ó sì o. ṣùgbọ́n nítorí pé láti gba agbára Nàìjíríà. ẹ má bínú ẹ̀yin èèyàn wa. ẹ ṣe bára yín sòtì tọrọ náà. Nàìjíríà pátápátá ilé ní ńkọ́ kò síbikíbi tó ti lè ṣe kúùpù fún. ìwọ ọmọ Yorùbá tí ò ń gbọ́ mi ní wákàtí a ò rántí ẹ̀ mọ́. gẹ́gẹ́ bí ìṣe wa nílẹ̀ Nàìjíríà tó bá ti dàsìkò ìbò a máa sáré lágbájá ló máa wọlé tàmẹ̀dù ló máa wọlé bó ti wà láti bẹ̀rẹ̀ nìyẹn. ṣùgbọ́n tí mo fẹ́ rán wa létí ni pé eléyìí yàtọ̀ o eléyìí tó ṣẹlẹ̀ yìí ó yàtọ̀. màá gbọ́. ara àwọn plan ìjọba amúnisìn láti máa kó wa kọ̀ǹtínù nínú oko ẹrú òun ni irú èyí tó délẹ̀ yìí. mo fẹ́ kí a rántí ní kété tí Buhari wọlé gbogbo ipò pátápátá tó jẹ́ ipò agbára òun ló fi àwọn Fúlàní sí o. pàápàá ipò security army police custom gbogbo ẹ̀. kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀? kì í ṣe pé torí káwọn èèyàn kan lè máa jẹun lásán o. ṣùgbọ́n nítorí pé láti gba agbára Nàìjíríà pátápátá ilé ní ńkọ́ kò síbikíbi tó ti lè ṣe kúùpù fún torí gbogbo ibikíbi pátápátá òun ni àwọn ènìyàn ẹ̀ wà. gbogbo ìwà ìbàjẹ́ tó ń lọ kò sẹ́nikẹ́ni tó lè challenge ẹ̀ gẹ́gẹ́ bá ti ń rí bí àwọn ìjọba tó ti wà lẹ́yìn nítorí pé kí ni àwọn ọ̀nì ẹ̀ ló wà ń bẹ̀. ẹ jẹ́ ká rántí ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ní pé ó fẹ́ gbalẹ̀ ni o ó fẹ́ káwọn Fúlàní kí wọ́n gba ilẹ̀. a dẹ̀ ti rí nínú àwọn gọ́fúnà Fúlàní a ti rí nínú àwọn Miyetti Allah tí wọ́n sọ pé ilẹ̀ Nàìjíríà Ọlọ́run ti fi fún Manda Fodio bàbá àwọn dẹ̀ máa gba gbogbo ẹ̀. a dẹ̀ rí Miyetti Allah àwọn bandit àti gbogbo wọn
wọ́n ń gbé ìbọn káàkiri kò sí ọlọ́pàá tó lè mú wọn. bẹ́ẹ̀ni. ìjọba Buhari ò dẹ̀ sọ̀rọ̀. ìgbà tí gómìnà kan máa wí nínú àwọn Fúlàní yẹn ó nípa àwọn Fúlàní àwọn darandaran ó ní wọ́n ní right láti gbé AK-47. AK-47 kì í ṣèbọn kékeré rárá o. tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìbọn jagunjagun nínú gbogbo ìbọn tó ń ṣe sílé ayé AK-47 at least kó ipò kẹta. nígbà tí àwọn Fúlàní tó ń gba gbogbo ìjọba pátápátá ipò ìjọba tí gbogbo àwọn ènìyàn wọn tí wọ́n ní AK-47 tí wọ́n ti kóra wọn jọ sínú gbogbo Yorùbá Ìgbò Ìgbò gbogbo everywhere tí wọ́n dẹ̀ ń pa àwọn ènìyàn tí wọ́n mú àwọn ènìyàn tí wọ́n ń gba ransom millions tí wọ́n dẹ̀ ti sọ jáde wípé àwọn máa gba gbogbo ilẹ̀ pàápàá ilẹ̀ Yorùbá àti gbàgbé gbogbo yẹn o. láìpẹ́ lẹ́yìn láti bí ọdún 4-5 nísìn wọ́n kọ́kọ́ gbé òfin rúgà jáde wípé wọ́n máa ṣe rúgà ní gbogbo Nàìjíríà. kí ni ìtumọ̀ rúgà? ìyẹn ni wípé ní stéètì kọ̀ọ̀kan kán fún wọn ní ilẹ̀ tó tóbi kí wọ́n kó àwọn màálùú síbẹ̀. kí ni ìtumọ̀ ẹ̀? ní pé nígbà tí gbogbo stéètì pátápátá tó bá fún ìjọba ní ilẹ̀ tó tóbi tó fẹ́ tó díndín ìlú kan ìjọba Buhari á lè ní káwọn Fúlàní kan lọ síbẹ̀. bẹ́ẹ̀ni. tó bá lọ síbẹ̀ tó kó Fúlàní sí gbogbo ẹ̀ ní every state wọ́n ti ní right as citizen state yẹn nìyẹn o. that's right. ìgbà tó ń rí pé rúgà ò ṣiṣẹ́ wọ́n tún gbé mi ìjáde. wọ́n tún sọ̀rọ̀ cattle colony wọ́n tún gbófin ẹ̀ jáde. bẹ́ẹ̀ni. wípé yẹn kan tún fún wọn lẹ̀ náà nítorí màálùú náà ni gbogbo yẹn la rántí. torí àwọn ọmọ wọn bàbá màálùú. ìgbà tó tún yá wọ́n tún ní waterways ìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé gbogbo ilẹ̀ tó ní bá ti wà federal government lónìí èyí tó túmọ̀ sí wípé wọ́n ṣà ń wá ohun tí òfin máa fi báàkì wọn up wípé federal government ló ní gbogbo ilẹ̀ tó bá dé ní federal government ló ní gbogbo ilẹ̀ ìyẹn ni pé Fúlàní tó ti gba gbogbo ipò ìjọba pátápátá àwọn náà nílẹ̀ nìyẹn ìyẹn náà wà lẹ́nu ẹ̀ tí ìyẹn náà ò ṣeé ṣe. gbogbo wa láti gbàgbé gbogbo kinní yìí o ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Fúlàní ń pààyàn Fúlàní òun ń ṣe wọ́n ń gbé èèyàn gbogbo ẹ ti dínkù pátápátá. ó dínkù tó rán mọ nǹkan tó ń ṣe. gbogbo ẹ ti dínkù pátápátá. ṣùgbọ́n àgbo wọn tó fẹ̀yìn reverse. agbára ló lọ mú wa. eré ló lọ mú wa o. agbára eré ni eré ló lọ mú wa bàbá mi. wọ́n sinmi ẹ̀dọ̀ ní o kí wọ́n fi ṣe ìbò tán. ẹ rí i pé nínú àwọn kan tí wọ́n mú lórí ọ̀rọ̀ ọ̀wọ̀ bọ́m̀bì ó sọ wípé ní 2023 tí wọ́n bá ṣèjọba tán wípé àwọn tó ní ilẹ̀ wọ́n ń bọ̀ á gba ilẹ̀ èyí tó túmọ̀ sí wípé gbogbo ariwo wọ́n jíyàn gbé wọ́n pààyàn Fúlàní fẹ́ gbalẹ̀ wọ́n sì suspend ẹ̀ ni nígbà tí wọ́n bá tún wá gba ìjọba tán lẹ́lẹ́kejì ìgbà yẹn ni wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. tá a bá dẹ̀ rántí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní Amẹ́ríkà àwọn international community tí wọ́n ti pe Nàìjíríà wípé àwọn terrorists láti ìlú àwọn Arab àwọn bíi ISIS àwọn bíi Al-Qaeda bí wọ́n ti wọ ìlú wa o wípé kí ìjọba wa kó gbáradì o ṣùgbọ́n nígbà tó jẹ́ pé Buhari gan àtijọba ẹ̀ àwọn Fúlàní àwọn olórí terrorist tán pè wọ́n wá wọ́n ṣe nǹkan kan sí o èyí tó túmọ̀ sí wípé ogun ti dúró sẹpẹ́sẹpẹ́ ni o láti bá gbogbo ọmọ Nàìjíríà jà láti gba ilẹ̀ wa gbogbo irú àwọn nǹkan báyìí òun láti gbàgbé o nítorí pé gbogbo ẹ̀ lọ sílẹ̀ ìbò
ìbò tí wọ́n fẹ́ dì í, ìdí tí Yorùbá nation tó fi dúró ni pé kó tó di pé gbogbo eléyìí ṣẹlẹ̀, kó tó di pé Buhari dé làwọn Fúlàní ti ṣe meeting tó ti ṣe constitution 1999 bẹ́ẹ̀ni èyí tó gba agbára kúrò lọ́wọ́ gbogbo ilẹ̀ pátápátá tó fi fún federal government bẹ́ẹ̀ni tó rọ́pọ̀lọpọ̀ wa ò mọ̀ túmọ̀ ẹ̀. Yorùbá nation ti gbé ìjọba àpapọ̀ lọ sí court, lọ sí United Nations wípé constitution yẹn òun ló ń dà lóru, àwọn ò fẹ́ mọ́ nítorí pé ibẹ̀ ni gbogbo agbára Fúlàní wà pátápátá. bẹ́ẹ̀ni Nínú 1999 constitution yẹn òun ló sọ wá dẹrú tó fi jẹ́ pé gọ́vnọ̀ ò lè pàṣẹ. Ẹ̀ẹ́rí báwọn gọ́vnọ̀ kan ń béèrè wípé kí Buhari fáwọn láṣẹ láti ra AK-47 kí wọ́n lè fi kojú àwọn Fúlàní, àwọn bandits. ṣùgbọ́n ọmọ Yorùbá ò lè gbé Títí di èní wọn ò dáhùn wọn ò gbà ó nítorí pé wọ́n mọ̀ pé tẹ́ bá lè AK-47 ẹ̀ lè jà. à lè gbára wálẹ̀ Ṣùgbọ́n àwọn Fúlàní àwọn èèyàn wọn rú AK-47 kiri, bẹ́ẹ̀ni ìjọba ò bá wọn wí o. Ẹ jẹ́ ká rántí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn o wípé wọ́n sinmi ní o, gbogbo inú igbó wa nílẹ̀ Yorùbá pátápátá òun ni wọ́n ti kó ohun ìjà sí. Yorùbá nation dìde nítorí wípé inú mi dùn wípé ẹ̀ ń gbọ́ nǹkan tí bàbá wa yìí ń sọ. Bàbá wa yóò kì í ṣe mídíà, wọn kì í ṣe ìkan náà wọn tó máa ń gbójú jáde tó jẹ́ mídíà. Ṣé ẹ gbọ́ bí wọ́n ṣe ń tò lẹ́sẹẹsẹ? Ó pọ́síbù kí irú bàbá yìí náà kí ó má yẹ pé wọ́n bá wa bẹ̀rẹ̀ but mo gbọ́ nínú kí ni wọ́n tó sọ pé láti bí 2019 lọ́wọ́n ti bẹ̀rẹ̀, lọ́wọ́n ti ń gbọ́ ẹ máa bá wa tẹ̀lé lọ kẹ́ ẹ máa bá wa bá. Inú mi dùn pé wọn kì í ṣe mídíà ló ń sọ ọ̀rọ̀ yìí, kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan tá à ń sọ ẹ̀yin tí ẹ̀ tí ì darapọ̀ mọ́ Yorùbá nation, nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ, ẹ máa bá wa ká lọ. kì í ṣe pé a kàn fẹ́ jáde, ṣùgbọ́n ká lè ní right nígbà tá a bá ti gba ilẹ̀ wa láti ní sójà tiwa láti defend ara wa against wọn nígbà tó gun yẹn bá máa dé. Ìdí nìyí tí Yorùbá nation fi wà o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa nítorí àìronú jinlẹ̀, a ò ronú dé gbogbo bíbà ẹ̀, òun ló mú àwa tó jẹ́ pé à ń ronú lórí gbogbo ọ̀rọ̀ yìí tá mọ̀ gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ tá fi ń ṣe voice note yìí wípé election tó ń fẹ́ ṣe yìí o tí wọ́n bá fi lè rí ṣe a ti renew life constitution 1999 yẹn ni o. bẹ́ẹ̀ni. ńṣe làwa fúnra ara wa la tó fún ìjọba àpapọ̀ lágbára wípé a ò ní lè kúrò nínú Nàìjíríà mọ́. bẹ́ẹ̀ni. nítorí pé constitution tá a ti torí ẹ̀ fẹ́ kúrò ńgbà tá a bá dẹ̀ tún ti lọ bá wọn ṣe election àti tún renew life constitution yẹn ni. bẹ́ẹ̀ni. èyí tó túmọ̀ sí wípé a ò ní kan ṣe. a ní kan ṣe. ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo eré Yorùbá nation ni láti kúrò nínú Nàìjíríà kó tó di 2023. tí ẹnikẹ́ni bá wá rò wípé òun ń bẹ̀rù ogun, òun ò fẹ́ kógun nípa pé a fẹ́ kúrò ní Nàìjíríà pé kógun ṣẹlẹ̀, ẹ jẹ́ ká rántí pé ogun bóyá a kúrò bóyá a ò kúrò, ogun Fúlàní ti dúró sẹpẹ́sẹpẹ́. bẹ́ẹ̀ni. tó ń dúró láti gba ìjọba. bẹ́ẹ̀ni. tó bá dẹ̀ tún ti gbàjọba next one tó jẹ́ pé àwọn náà ni rí wípé ogun tá a láàfẹ́ jà wọ́n máa wá kó wá bá wa lé ni. that's right. nítorí pé ẹni tó ń ru AK-47 kiri tíjọba ò mú tó ń pa àwọn èèyàn káàkiri tíjọba ò mú. bẹ́ẹ̀ni. tó bá dìgbà náà. ṣé tó bá kógun wá bá wa bá a ṣe káwọ́ lura yìí, tó bá kógun wá bá wa ṣe àbá wọ́n ń pa wá o ẹ gbà wá o, ẹ wòjọ́ ta ti ń sọ fún yín wípé kẹ́ ẹ gbáradì. ṣé ẹ rí rálì yìí, mo tún tẹnu mọ́ rálì tó ń bọ̀ yìí tí wọ́n bá tẹ́ ẹ bá ti gbọ́ láti ọ̀dọ̀ Yorùbá World Media, látọ̀dọ̀ Kóìkì, Yèyé Dára ni, tí ẹ bá ti gbọ́ tí wọ́n bá ti sọ ẹ ti mọ̀ pátọ̀dọ̀ Olóyè Ìgbòho ni. Ẹ máa gbọ́ èyí tó bá ti wá látọ̀dọ̀ Olóyè Ìgbòho, ẹ ti mọ̀ wípé fight to ṣe kíni to finish ni, àti ready láti ṣe kíni láti gbà ìyẹn rally tó ń bọ̀ yìí o. Ẹ máa lọ gbáradì, kì í ṣe rally tó máa tún sọ fún yín, mo tún sọ àti sọ láti bẹ̀rẹ̀ ètò, kì í ṣe rally tó máa sọ fún yín pé kí ẹ lọ ṣe kíni bóyá ìjọ kan ìjọ méjì ló máa sọ fún yín àbí ó kọ̀ọ̀lá. Wọ́n máa ti sọ fún yín ahead
ipe bàbá yìí la máa bẹ̀rẹ̀ la máa ṣe kẹ́ẹ̀dẹ̀ gbáradì ẹ máa lọ gbáradì kì í ṣe pé kó tó wá sọ fún yín kó fún bí ìjọ mẹ́ta àbíjọ́ mélòó kan máa ní wọ́n ṣe sọ fún wa kódà tó bá sọ fún yín ló kàn láì tí mọ̀ pé bá ti ṣe kẹ́ ẹ dìde ní ẹ wo nǹkan tí wọ́n ń ṣe sẹ́ẹ̀ ẹ wo ṣó dìgbà tí wọ́n bá tó bá wọlé wá ba ilé ẹyọ kọ̀ọ̀kan ẹ wo nǹkan tí wọ́n ń ṣe àbí ẹni tó bá ń fi ibi pààyàn ṣé kìí ṣe pé ó fẹ́ pààyàn nìyẹn ẹni tí ó bá kí ọ̀ máa jẹun tó ń dèèyàn lẹ́nu ìjẹ àbí ìgbà tí ò bá sí owó tọ́kówó lọ nílùú epo kò sí iná kò sómi epo tí èèyàn tún máa tún fa iná tó máa fi ṣe iná tẹ́ ẹ máa fi fa omi wọ́n tún ṣìṣẹ́ tẹ́ ẹ máa fi débi iṣẹ́ àbí èèyàn máa fẹsẹ̀ rìn lọ síbi iṣẹ́ ni wọ́n tún ṣìṣẹ́ ọ̀nà jẹ́ ọ̀nà wọ́n dẹ̀ ní ọ̀nà jẹ́ ńkọ́ ọ̀nà jẹ́ ọ̀nà ọ̀hún téèyàn bá ti rí oúnjẹ bóúnjẹ bá kúrò nínú ìṣẹ́kùfẹ́ rẹ́fẹ̀ nígbà tí ò bá wá sí owó tí ẹ máa fi ro oúnjẹ tí ẹ tó wà ní báǹkì tí ò ṣe é gbà jáde ṣógun ò ti dé ogun ti dé àwọn sọ fẹ́yìn èèyàn wa. wọ́n á wá ṣe gbogbo nǹkan tó ń fẹ́ ṣe wọ́n máa wọlé lọ báwọn èèyàn ni. ṣé ń gbọ́. wọ́n máa wọlé lọ báwọn èèyàn lọ pa wọ́n ni o. wọ́n ń gbé ọba lénìí wọ́n ń gbé joyè lọ́la wọ́n ń gbé àwọn olówó lénìí àpẹẹrẹ ohun tó máa ṣẹlẹ̀ ni o. bẹ́ẹ̀ni. fún àwa ọmọ Yorùbá láti jí nítorí pé tó bá dìgbà náà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Afghanistan òun ló máa ṣẹlẹ̀ o gbogbo obìnrin pátápátá náà máa ní kó máa wé ìjáàbù nítorí pé ó máa di Islamic country kò ní sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe mọ́ kò ní sí nǹkan tó ń jẹ́ ṣọ́ọ̀ṣì mọ́ ibi tí wọ́n ń lọ nìyẹn o gbogbo ọrọ̀ ajé wa Fúlàní ló máa continue ẹ̀ ló máa continue ẹ̀ àní ní gómìnà Yorùbá mọ́ àní ní gómìnà Ìgbò mọ́ Fúlàní ló máa jẹ́ gómìnà àpẹẹrẹ ẹ̀ ní pé ẹ rí i pé ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri ní Sẹ́ríkì wà ní Alábàràgó ní ọ̀nà Bàdágìrì ńbẹ yẹn ẹ lọ wo ààfin Sẹ́ríkì tí wọ́n kọ́ síbẹ̀ fún wọn. bẹ́ẹ̀ni. ẹ wo ti Gàngán wọ́n ti fẹ́ ṣe kínní tipẹ́ nígbà Buhari ṣùgbọ́n nítorí wípé Sunday Ìgbòho dìde ńgbà yẹn òun ló bà plan wọn jẹ́. bẹ́ẹ̀ni. ìdí nìyẹn tó fi ń lé Sunday Ìgbòho káàkiri ṣùgbọ́n nísìnyí Yorùbá ti dúró wípé yes tó bá la ogun lọ ó yẹ ká jà á tabala ń bẹ̀rù ogun kò sígbà tó ogun ò ní dé. bẹ́ẹ̀ni. tó kúkú bẹ́tà ká kúkú jagun yìí ká lè fi gba ilẹ̀ wa nítorí pé ohun tó dájú ni pé tó bá dogun wọn ò lè wín ní wa. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì wọn ò lè wín ní wa. ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ṣé ń gbọ́ fídíò yìí dáadáa ẹ bá mi ṣe yes ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ fídíò yìí dáadáa ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì tẹ́ bá ń gbọ́ fídíò yìí dáadáa ẹ bá mi ṣe yes ẹ jọ̀ọ́ ẹ ṣé. ṣùgbọ́n tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ o láti 2023 lọ tí Yorùbá ò bá wá nǹkan ṣe tí Ìgbò ò bá wá nǹkan ṣe gbogbo Fúlàní tó wà ní West Africa tó wà láfíríkà pápátá náà ti unite náà ti wá Nàìjíríà tó ti kó bọ̀ fún tí wọ́n dẹ̀ ń fi gbogbo ìbọn burúkú tó fi hàn wá wọ́n ti. kì í ṣe ìbọn nìkan ló kó fún wọn wọ́n kó bọ̀ fún wọn wọ́n kó aṣọ sójà sí wọn lọ́rùn wọ́n fún wọn identity card wọ́n fún wọn ní passport Nàìjíríà wọ́n dẹ̀ fi aṣọ sójà sí wọn lọ́rùn sójà sí wọn lọ́rùn wọ́n kó wọn sí barak wọ́n sanwó oṣù fún wọn. so kẹ́ ẹ ti lè mọ̀ pé àwọn gà ò ṣùgbọ́n bó ti hùn kó rí wọn ò lè borí wa ẹkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ nítorí pé Ọlọ́run ló dá wa sílẹ̀ Yorùbá ó fún wa nílẹ̀ wa ni Ọlọ́run náà wà ní máa wò kí wọ́n gbà lọ́wọ́ wa ìyẹn tí àwa fúnra wa bá dìde èyí ò lè gbọ́ bí ìmàlẹ́ àníṣe bá ṣe yá àlá òkà máa ṣe yá àyàsẹ̀ èyí ò lè sọ pé wọ́n fẹ́ gba nǹkan òun kó wá jókòó kó máa ní Ọlọ́run o bá mi Ọlọ́run o ṣàánú mi o òun náà àtàrà ṣàtà òun náà dìde bó jẹ́ kankan ló máa fi mú ló máa lọ fi tilẹ̀kùn ẹ̀ èyí ò lè sọ pé ó lè bọ̀ ní ìsìn kó wá sílẹ̀kùn sílẹ̀ kó máa ní ìwọ Ọlọ́run má jọ wọlé mi o ìwọ Ọlọ́run ṣe mọ̀ pá tilẹ̀kùn ẹ̀ ni tó bá tilẹ̀kùn ẹ̀ tó ti ṣe gáìdà rẹ̀ kó wá máa ṣàdúrà pé ìwọ Ọlọ́run má jọ mẹ́nu náà lé mi o ṣe mọ̀ pé Ọlọ́run á gbàdúrà yẹn because Ọlọ́run á crown effort yẹn nìyẹn bí bọ́rọ̀ lè ṣe rí nìyẹn o ẹ lè máa gbàdúrà àwa Yorùbá la gbàdúrà jù lórílẹ̀‐èdè ayé bá a ṣe ní chọ́ọ̀chì la ní mọ́ọ̀sì bá a ṣe ní mọ́ọ̀sì ọ̀wọ́n oníṣẹ̀ṣe náà ń ṣe tiwọn lóríṣiríṣi ìṣẹ̀ṣe ọ̀wọ́n ológun ni o ọ̀wọ́n onígbà ni o ọ̀wọ́n olómi tútù ni o ọ̀wọ́n babalá wọ́n pọ̀ rẹpẹtẹ kí ni gbogbo wọn ń sin lọ́hùn kí ló wá dé tọ́lọ́hùn ò ní gbà lọ́lọ́hùn ti gbàdúrà wa àwa ló kù ká fi action sí
a ti ṣe yá àláwo jẹ́ àṣe yá àyàsẹ́ ẹ má jà jókòó tẹ̀tẹ̀ àwọn rẹ. tán rí mú náà rí mú ọ̀pọ̀lọpọ̀ náà rí mú bẹ́ẹ̀ ni tán ti ba sẹpẹ́sẹpẹ́ sínú igbó káàkiri ìyẹn mo ní kí n rán gbogbo wa létí o toró dàbí ẹni pé ọ̀rọ̀ politics òun ló gba ọkàn wa kan ẹni tó bá ní rònú jinlẹ̀ tó bá ní ọpọlọ á mọ̀ pọ̀rọ̀ politics kọ́ ló kàn òun kọ́ ló kàn. bí kò ṣe pé ká darapọ̀ mọ́ Yorùbá nation kí gbogbo wa tú jáde bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí iṣẹ́ ibi tán ti báṣẹ́ dé ká lè gba òmìnira ká lè ṣe declaration wa bẹ́ẹ̀ ni kì í wá ṣe pé declaration wa àbí tá a bá gbalẹ̀ Yorùbá ó túmọ̀ sí ogun pàápàá nítorí pé gbogbo nǹkan tó yẹ ká ṣe ní àjọ àgbáyé láti fi sọ fún wọn pa òfẹ́ wàhálà òfẹ́ ogun àti ṣe bẹ́ẹ̀ ni nítòótọ́ tá a bá declare ó ṣeé ṣe kíjọba àpapọ̀ kọjú ìjà sí wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo àwọn ará àta tán ti support wa tá ti ṣe recognition dé gbogbo wọn náà ti promise wa pé ká tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àwọn tó máa support wa tó dẹ̀ máa kìlọ̀ fún ìjọba Nàìjíríà pé wọ́n gbọ́dọ̀ fi wá ṣe nǹkan kan gbogbo wọn náà ti dúró o bẹ́ẹ̀ ni ibi tí wọ́n bá Yorùbá nation dé nìyẹn o ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ò tí ì mọ gbogbo nǹkan tí mo sọ yìí ẹ lọ wádìí ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a dẹ̀ ti mọ̀ tó ti yé ẹ jẹ́ káwa náà ṣe voice note báyìí àbí ká pé voice note yìí bẹ́ẹ̀ ni kó lọ káàkiri voice note báyìí bẹ́ẹ̀ ni tó ò fẹ́ ká gba òmìnira nítorí pé ńgbà tó ń mọ̀ pé tí Yorùbá bá ti gba òmìnira gbogbo jẹgúdíjẹ dára gbogbo èmi ni àwọn ká máa fagídí mú yàn gbowó lọ́wọ́ yàn títì bẹ́ẹ̀ ni gbogbo ìwà ìbàjẹ́ ká kówó jẹ wọ́n mọ̀ kó ká máa ṣiṣẹ́ ó máa rọlẹ̀ gbogbo ẹ̀ ló máa dópin bẹ́ẹ̀ ni ìdí tá a fi ń rírun àwọn Tinubu tó fi ń sáré ni nítorí pé wọ́n mọ̀ pé tí Yorùbá nation bá ti dé àwọn ò lógo mọ́ bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ eléyìí tí mo ń sọ kì í ṣe pé bóyá a kórìíra ẹnikẹ́ni ṣùgbọ́n òdodo tó yẹ ká bára wa sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nìyẹn nítorí pé ìran Yorùbá ò gbọdọ̀ parun Ottoman Danfodio ti plan ẹ̀ tipẹ́tipẹ́ ilẹ̀ Yorùbá gangan ni tájẹ̀tì wọn kì í ṣe ilẹ̀ Yíbò bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó máa fi jà lẹ́kọ̀ọ́ yìí ló ti wà ní Alábàrágó ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ní Buhari estate gbogbo ẹ̀ ló ti wà nínú igbó àwọn Èkìtì Ìgàngán bẹ́ẹ̀ ni Ìbàràpá gbogbo ẹ̀ ló ti wà méjèèje nínú igbó nínú Ọ̀yọ́ kọ́kọ́ fún wọn ní signal ni Ọlọ́run á kọ́ bẹ̀rẹ̀ sí ṣàánú wa. dojú ìjà kọ wá a mọ̀ pé wọn ò lè ṣẹ́gun wa o ṣùgbọ́n ńkọ́ ẹ má jẹ́ ká rò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dìde ogun yìí sìn ogun tó bá yẹ ká jà nígbà yẹn láti fi bá wọn jà kọ́ má gbalẹ̀ wa ẹ jẹ́ ká kúkú fi sọ́ra wa dòmìnira nísinsìn bẹ́ẹ̀ ni ìyẹn là ń pè wá sí ìyẹn là ń pè wá sí kò sí nǹkan kan àǹfààní kan tí gbogbo wa ta tí ì rí nínú ìjọba àpapọ̀ Nàìjíríà àwọn Haúsá àwọn Fúlàní wọ́n ti mú wa lẹ́rú bẹ́ẹ̀ ni Haúsá náà kọ́kọ́ mú lẹ́rú kó tó di pé wọ́n tún wá mú wa lẹ́rú báwo dẹ̀ náà ṣe mú wa lẹ́rú ní pé gbogbo àwọn aṣòfin wa gbogbo àwọn onípọ̀lítíṣàn wa pátápátá ni gbogbo wọ́n wọn ti náà ń mú kówó burúkú owó ńláńlá fún bẹ́ẹ̀ ni kán lè máa mú wa lẹ́rú nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ nìyẹn tí gbogbo wọn ò fi fẹ́ support Yorùbá nation nítorí pé billions náà ń kó fún wọn bẹ́ẹ̀ ni inú wọn dẹ̀ ń dùn òun ni irú alájà wèrè kan tó ń sọ̀rọ̀ káàkiri àwọn àríjẹ nílùú Màdàrú tó ń ba Yorùbá nation jẹ́ ṣùgbọ́n ní agbára Ọlọ́run gbogbo wọn pápátá la làálẹ̀ máa mú ìyá kẹsẹ́ẹ̀tì ẹnu tí kì í nìyẹn fi bóríṣà ni ó ń bọ̀ àfi ọmọ tulẹ̀ Fúlàní ni nígbà tí ìyá Yorùbá nation bá kẹsẹ́ẹ̀tì dé gbogbo wọn á rí mo bẹ̀ yín pé voice note yìí ìwọ náà ṣe voice note bẹ́ẹ̀ ni àti báyìí àti ìgbọ́rí pé wọ́n mú Ìgbò Yorùbá àti Haúsá láti wá díje tẹ bá dẹ̀ wo Tinubu bó ṣe ń ṣe kò lálàáfíà mọ́ o ẹni tó bá lóun ń tẹ̀lé Tinubu pé Yorùbá ló máa ṣèjọba irọ́ ló pa o Ṣètìmá wà lẹ́yìn òun lórí àwọn Boko Haram ní North East o ẹ̀dẹ̀ wo bí Tinubu ṣe ń ṣàìsàn sìn odindi bí ọ̀sẹ̀ kan ló ti lọ tán rí mọ́ nísìn ó wà London bó ṣe máa lọ nìyẹn o ìyẹn bí nǹkan bí bó oṣù ṣe kan máa lọ sẹ́yìn nìyẹn ńgbà tó bá yá agbá ẹ̀ ò ní gbé ẹ̀mí ẹ̀ ò ní gbé mọ́ Ṣètìmá lá máa ṣèjọba lọ o bẹ́ẹ̀ ni Àtíkù ló ti dúró ńbẹ̀ yẹn Òbí ò lọ ibì kankan kò lọ wọn ò ní sẹ́niwìà gbéjọba fún Ìgbò gbogbo wa Bẹ́ẹ̀ni. náà mọ̀ láíláí kò sí Bẹ́ẹ̀ni. bóbi ṣe lè ṣe é kò sí bó ṣe lè ṣe wọn Reverend ò ní Mbaka ti gbéjọba sọ. fún wọn wọn ò ní gbéjọba fún Ìgbò láíláí nítorí Wọn ò pé ní ṣe. wọ́n mọ̀ yín pé Ìgbò wípé wọ́n máa da Nàìjíríà rú ni bẹ́ẹ̀ ni ìjọba táwọn fẹ́ gbé lẹ̀ wà láàárín Tinubu àbí Àtíkù Àtíkù kò sí ìtàn gbé lẹ̀ ńbẹ̀ tí ò ní fẹ́ fún àwọn Fúlàní yìí o nítorí pé Bẹ́ẹ̀ni. Fúlàní Bẹ́ẹ̀ni. òun l'Àtíkù Bẹ́ẹ̀ni. bí ò bọ́ sọ́wọ́ Àtíkù tó bá bọ́ sọ́wọ́ Tinubu àwọn náà náà níjọba ẹ wo bẹ́ẹ̀ Oníṣẹ́ sí tí màá wà gbogbo lẹ́yìn Nàìjíríà ọ̀hún àti Tinubu náà jọ mọ̀ ń pa ẹ́ o bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo nǹkan tí Yorùbá nation ń ṣe ẹ rí i pé gbogbo ẹni Tinubu tako ẹ rí i pé gbogbo
gbogbo àmọ̀tẹ́kùn tá a ṣe wípé láti lè fi liberate ra wa Yorùbá Tinubu nìkan ni ògbà lẹ́kọ̀ọ́ ń bí o ìyẹn ni pé Tinubu ṣiṣẹ́ sí wọn nítorí kó lè rí agbára tó dẹ̀ fẹ́ gba ẹ̀mí ẹ̀ ò gbé kò lálàáfíà mọ́ ńṣe ló ń tọ̀ sára ńṣe ló ń gbọ̀n ṣẹ́ni tí ọwọ́ ò lè di pépà mú ló máa sáìn ṣẹ́ni tó jẹ́ pé ìjọba ò tí ì bẹ̀rẹ̀ ó ti ń pòyì London láti lọ rest òun ló máa ń rójú ṣèjọba wọ́n ti sẹ́ẹ̀tì gbogbo ẹ̀ fún ni o gbogbo àwọn ṣètìmọ̀ yẹn wọ́n ń dúró ni wọ́n dẹ̀ mọ bọ́n ṣe máa sọ̀rọ̀ ẹ̀ nígbà tó bá dìgbà yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ronú o a ò bà wọ́n jẹ́ kò sẹ́ni tó lóhun hate Tinubu ṣùgbọ́n ohun tí Tinubu ń ṣe ò lè pè wa òun là ń sọ ìrìn àjò tó ní ò lè pè wa nígbà tó bá lulẹ̀ òun ni tí ò bá lè ṣe kọ́kọ́ òun ló máa tó yé gbogbo àwọn tó ń tẹ̀lé nítorí pé à ń ṣèjọba. ìgbẹ̀yìn ló ń dolóko àdá ni. torí ká lè ra àǹfààní kí mẹ̀kúnnù lè ra àǹfààní fún gbogbo àwọn tá à ń sọ àǹfààní ara wọn àti àpò ara wọn náà ń jà fún ẹrù Èkó mẹ̀kúnnù wo ló ń gbádùn lẹ́kọ̀ọ́ kò sí àwọn tọ́ọ̀gì ló ń gbádùn lẹ́kọ̀ọ́ àwọn tọ́ọ̀gì ni àwọn amúnisìn àwọn afipámúnẹ́wó bíjọba ṣe ń táàsì bọ́n ṣe ń mú mọ́tò bọ́n ṣe ń ta mọ́tò onímọ́tò irú ìjọba tá a máa rí nìyẹn o ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúwàbí tó bá dénú àádódindi bá mi share voice note yìí ẹ jẹ́ kó lọ káàkiri tí ò lè yé kó lè yé gbogbo àwa Yorùbá gbogbo wa náà kó yí ọ̀wọ́n tí kò tí ì yé òun náà ni wọ́n ṣe pín voice note káàkiri lèmi tún fi ṣe pé a tún fi ṣe ní fídíò pé kẹ́ ẹ gbọ́ yékéyéké ìkan náà wọn leaders Yorùbá ni òun kì í ṣe ẹni tó ń gbójú jáde wọn kì í ṣe mídíà òun lẹ gbọ́ yẹn kí ló yàtọ̀ sí nǹkan tá a ti ń sọ láti ìbẹ̀rẹ̀ tá a ti ń sọ fún yín láti jọ́ yìí ṣùgbọ́n bó ṣe sọ àní ìgbẹ̀yìn ńkọ́ o òun ló ń di olókùú àdá ní agbára ti Ọlọ́run ò ní ṣe wá ní adọ́run mòótọ́ o Ọlọ́run ò wá ní ṣe wá ní ìkà èèyàn ẹ gbọ́ nǹkan tí bàbá yìí tó sọ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí tó sọ tó fi warn Buhari is a very short one ẹ gbọ́ nígbà tó lọ ó ti kú màtámà sílẹ̀. It is the same Buhari that gave this country a sense of direction when he was a military leader. This time around, I'm sure Allah has brought him to correct the ills of the past, to reform. But sir, it is easy. And you know it was easy when you were there as a military leader. Yeah. But what made it easy? Justice. With justice, you can rule Nigeria well. That's right. Justice. 7 years ago. If you do justice. 7 years ago ni Matama Sule ló wọ̀n ẹ̀ ìpè kéèyàn ní justice yẹn máa wòye ìgbà tí bàbá ẹ̀ fi sọ wípé with justice you will rule Nigeria well with justice ṣùgbọ́n ṣó ní justice Hausa ni bàbá ẹ̀ Matama Sule ó ti kú kọ́lọ̀ tó pọ̀ nùkẹ́. If you are going to judge between people, do justice. Irrespective of their tribe, religion, or even political inclination. Justice must be done to whosoever deserves it. Yes. Power can remain in the hands of an infidel if he is just and fair. But it will not remain in the hands of a believer if he is unfair and unjust. Behind every crisis anywhere in the world. èmi ò mọ ọwọ́ tí wọ́n ní ìmọ̀bọ́lọ́run ló pèèyàn ní infidel ni pé ẹni tí ò bá ti ń ṣègbàgbọ́ tí ò ń ṣe mùsùlùmí infidel ni ó ní power á wà lọ́wọ́ ẹni tí ò gbàgbọ́ títí láéláé tó bá ṣe justice ṣùgbọ́n ẹni tó bá lóun gbàgbọ́ tí ò bá ṣe justice wípé ìyọnu máa dé bá òótọ́ dẹ̀ ni ọlọ́run ọba ó fẹ́ kéèyàn wà justice. The solution to that crisis is justice. ẹ máa wòye ìgbà tí bàbá yìí fi sọ pé Buhari ló ń bá sọ̀rọ̀ yẹn o nígbà